ẹ wá wo ọmọbìnrin kan ọ̀gbọ̀dọ̀ tó ń dẹ́bọ́rọ́ òkú bẹ́ẹ̀ ni ò dá òtí bẹ́ẹ̀ ni ọ̀sọ́ra òdúdú bẹ́ẹ̀ ni òkúpa. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Overwhelmed and flabbergasted ní tó sọ ní kúkúrú ó ní ọpẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ní gbẹ̀dì sáyé ó ní ká kí fún ṣe ó ní ká dúpẹ́ lọ́wọ́ aró ó ní ká yẹ aṣọ tó páró yọ ó ní ká dúpẹ́ lọ́wọ́ ọ̀fà ká dúpẹ́ lọ́wọ́ ọ̀run ká tún kí ọdẹ ojú ọdẹ tó wojú ẹran sùn tí ò jù bọ́ ó ní ká ti yí wípé ẹ ṣé o. amóore o wọ́n ti ẹ̀ lágbára náà máa tún pè ó lè jù máa tún pè mí. tó dáa tí ó máa ṣẹlẹ̀ nínú ayé yín. Ṣé ẹ mọ̀ ti next year yẹn ó yẹ yín nígbà tí sọ ògùn eléyàn méjì wọ́n bá di ìsọjí ìta gbangba. Ṣẹ́yẹ náà tún ti kílẹ̀. Mrs. Adéyẹmí Adélékè láti Ọ̀ṣun State Broadcasting Corporation OSBC. Látòṣogbo làwọn èèyàn wá. OSBC. Mo kí everybody. Mo jẹ́ kí gbogbo èèyàn. Mo kẹ́yìn tẹ́ mojú bà mí láì fowó wọlé. Torí púpọ̀ èèyàn máa ń fowó wọlé tí wọ́n ti rí mi ní. Ṣùgbọ́n ẹlẹ́nu àrẹsẹ̀ mi lóore lónìí oníkẹ́ mojú bà mí láì fowó wọlé ẹni olúwa lógo. Ẹni bá mi ní olúwa lógo lẹ́ẹ̀kan sí. Ó dẹ ẹgbọ́n náà ń tóbi. Màmá tí a máa tètè lọ máa gbé pápá lè dùn wá. Ẹ rí mi lọ́fẹ̀ẹ́, ókè, wọ́n lẹ rí mi lọ́fẹ̀ẹ́ léèdì. Mo ní èmi lọ máa gbé pápá lè dùn pupa. Ní ojú pupa, ìyá ń dìjú, àlejò ẹran pupa mú wọlé, ó mú yàn pupa jẹ. Èmi lọ́kọ̀ àlàyé lọ́kọ̀ pẹ̀lú òfin kọ́lé ní ìjọba èdè lárí. Àwọn ni wọ́n ti ẹlẹ́ mi ò ní láárí o. Òkè ló dà gbogbo àlá máa ní láárí o. Mo kíyà tí mo jọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ mi nìyẹn. Ókè lórí bá jọ láàrin ẹ̀ tí mo jọ láàrin rẹ̀. Ó nìkan mọ ọjọ́ lẹ́yìn yòókù náà èèyàn gidi ni ó ní Dr. Ayédùn ẹ̀sìn wa ìdè. Àjọjọ́ Dr. Ayédùn ni. Mo jọ Dr. Ayédùn. Ṣùgbọ́n ọ̀pọ̀ ẹ̀jẹ̀ pé I did not fight lion. Mo jọ wọ́n dáadáa ẹ̀sìn náà yẹn ti lè ní àmì. Olóríire o. Mi ò rẹ́ lóríire tó ń padà lọ. Ẹ máa ṣe gbogbo aláṣọ oríire. Ẹ̀dẹ̀kú àbójúbà mi o. Àmọ̀ ìrà láyọ̀. Olùkọ́ ìwé ìfẹ́ ṣe dìde sí Ọlákúnlé Fásùgbà. Ọlákúnlé Fásùgbà ọmọ tèmi ni ànọ̀gá mi ni ní orí ìkànnì Yorùbá Gidi tí torí pé àgbọ̀dọ̀ fún òyìnbó mọ́kànlélógún lójú. Òyìnbó mi kò rà ní oṣù tí ń kọ́ mi lórí orí pé gbogbo nílẹ̀ ìbámu Yorùbá Gidi tí láti ìgbà náà lọ ó ti ní àwọn concept tó pọ̀. He's a multi-talented boy. There she is. A man. Okay, sorry, yesterday he was a boy, but today he's a man. You are welcome to our meet. So you are going to see a couple. See how you are a responsible man. Yes. Big of responsible man. Big of responsible man. Gbogbo àwa tí a jẹ́ responsible men ní bíbá yẹn jẹ́ ká náwó sókè. Please raise up your hand. If you are not like a responsible man, please raise up your hand. Oh, a round of applause for everyone that bàtà yìí náà sọ ìbò ilé àná ẹ̀ sì wá túmọ̀ rẹ. Torí wípé àpọ́nlé òsì bọ́ba tí òdodo wọ́n sì ní láìsí bẹ́ẹ̀ láago ìdùn tàbá sì mú ojú bẹ́ẹ̀ láago ìfẹ́ bàjẹ́ wọ́n ní ẹni ká ti kó báyìí lókèrè ọ̀mọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kó ní bẹ́ẹ̀ lọ́wọ́ aago
àwọn obìnrin tẹ́ rí wọn ìbánilájà kéèyàn kò ṣe bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní òbí ló láyé abo lónìí orí òsì gbọ́dọ̀ gbọmọra kọ́yọ́ tẹ̀sẹ̀ ẹlẹ́ lọ́rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin ló tiẹ̀ fẹ́ràn jù tóbi méjì fẹ́ràn wọn orí alákọ̀ọ́kọ́ ni pé wọn àtàmọ́ mi lórí nígbà tí wọ́n ń bọ̀ tó bá ṣe bá náà nígbà náà ni ẹ̀bá má ti parí ẹ̀dá adélékèdè ni o ẹ̀dá àpẹ́ bá mi pàtẹ́wọ́ bá àwọn obìnrin. ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo gbọ́n tán ni mo wá mu mílíkì inú agolo ṣùgbọ́n àwọn fún mi ní mílíkì kan tí ò sí inú agolo ó jẹ́ pé nínú kègbè tó wà ó dorí kodò kò sì ní ro ó tún yàtọ̀ sí ó yàtọ̀ sí ìgbà tó fà ẹ bá mi yẹ ojú ọlọ́pàá. sẹ́yìn obìnrin ni yóò nílò. ẹ dẹ́kun ẹja mọ ọdún ẹja mọ ìyá àyà. àti ọ̀sẹ̀ tó dákẹ́ ìlú yìí. alákòóràn. ìyẹn nìkan lèmi ò lè sọ. ẹja tẹ́sítì ẹ̀ wo ẹyẹ máa kó kéǹgbè jáde o. ló kọ́ bẹ̀ lóhùn yẹn. nígbà wà pẹ̀lú pé bẹ́ẹ̀ bá lérò kó lẹ́mu bí wọ́n ní pé só lẹ́mu ó ṣeé ṣe kó tó wá lóyin. ó lẹ́mu lóyin. Ó tẹ́sí wá sọ pé dídùn dídùn ni tàgbáyò. Dídùn dídùn ni tìrèké. Ládùn ládùn là á balẹ̀ olóyè. ọ̀kàrí ọmọlúwàbí. Torí ìdí èyí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá tẹ́ ẹ fi kègbè méjì tẹ́ ẹ fi bọ́ mi ló tẹ́ ẹ fi bọ́ mi dàgbà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá tó yẹ kó mo gbé wọn sílé. Ìyàwó mi á ní kò ti jẹ má ní mo ti jẹun. A ní bọ̀dù ní ìwà ò tí ì bá bèjì ṣeré. Mo ní ìbíbèjì wọn ìbíbèjì ńlé etí à. Lápẹ́lẹ́ bá ní bọ̀ ó bíbèjì lóṣù mẹ́ta lóṣù. Ó ní wọn ìbíbèjì ńlé etí à. Ó ní ìbejì tó ti bá ṣeré. Àdìkẹ́ ìdí ni mo kó tiẹ̀ lọ́rùn yìí. Èmi ìwà mélèé tí mo láìkì náà méjèèjì. Gbogbo ẹ̀ bá ti ṣe láyé díẹ̀. Màá tó wá tó ṣe kéèyàn díẹ̀. Ẹ̀yin yóò síra. Bí ìṣojú ṣàjú, mo máa ń bá bèbí ṣeré ní gbogbo ara alẹ́. Ọlá àwọn ìyá tó. Ẹ dábàá bá mi bá wọn ìyá láti ilé. Gbogbo ẹni tó ń fún ọmọ yìí ní bèbí ní ẹ̀rí sórí burúkú. Lálẹ́ àná, mo ti bá ṣeré láàárọ̀ àti tó kù nígbà. Ó ti ti ta lẹ́yẹ̀ sí ibi tó. Tó mọ̀ bẹ́ẹ̀ àti ẹ̀kọ́ lájọ sùn. Mo wá ní ilé ti ti àárọ̀ rẹ̀ nígbà tó dalẹ́ àná. Bẹ́ẹ̀ni, tí o yóò ní sí o. Carry over. So ẹ̀yin ìyá mo kí yín o. Ẹ ṣeun. àwọn náà kẹ́yìn bàbá. Ẹ máa ní ìjọ ìyàwó kíkà Àwọn àfikalẹ̀ yẹn. Àwọn àkọlù ojú. ó yà ọ́. Ó yà ọ́. Iṣẹ́ rẹ̀ nu bí ṣe máa ń ṣe nu. Kọ́kọ́ nọ́mbà 1 tó fi wẹ̀. Ẹ̀jẹ̀ máa ń kọrin kékeré fọ́dà. Ọ̀làkúnlẹ̀ ọmọ bá ṣùgbà. Kí security ẹ̀ ẹ̀ jẹ́ kí wọ́n bàbá jẹ́ kí security ẹ̀ dá. Kọ́kọ́ kọjú sí fídíò ètò lọ́nà báàkì. Kọjú sí kámẹ́rà. Ìyàwó òsì bẹ́ẹ̀ jẹ́ kí ìyàwó wá wọlé máa sọ wá. Ọmọ ẹ̀rọ ọmọ níta ọ̀bẹ ọmọ bọ̀ọ̀lù ọmọ àríjọ ọmọ lọ́jọ́ ogun àwọn bàbá rẹ̀ máa ń bọ̀ọ̀lù ọ̀sọ́ máa ní wọ́n kà ilé ọmọ tó bí ọlọ́run ọmọ onígbò má lè máa dé ọmọ onígbò má wà mọ́ dábì lára káṣọ́dì tó bá wọlé àwọn bàbá rẹ̀. Orí mi sì wú. Ẹ̀yin ọmọ onígbò má lè máa dé ọmọ onígbò má.
dúdú ló jẹ́ ọlákùnrin kò tí dà rí bàbá mi jẹ́. Àti rí ọ̀tún a ò ní rí ọ̀tún tó lágbára ọlọ́run. Àti bọ́ yayọ̀ ìyàwó lòun ní àwọn bẹ̀rẹ̀ yayọ̀ ọmọ aláàánú kọ́ríkà. Ọ̀làkùnrin mo ní ọwọ́ sí lágbára ọlọ́run ọba. Àwọn lè sí òkúra òbí owó lọ́nà. Òtí rògbò òní jábọ́. Òtí rògbò òní rẹ̀. Àrídùrú yọ Adékúnlé ọ̀la. Ẹ ò ní wá ìbànújẹ́. Ayọ̀ lẹ́wọ́ bá wá ayọ̀, òun ayọ̀ kò ní tó ní ilé gbogbo wa. Thank you, thank you, thank you. We thank you, we appreciate you. I made myself small I shall be born about to marry. Yójú dámì síbi. Dámì Dupe. Beautiful woman in the world. Wow. Wow, wow. Operator rẹwà jù láwùjọ. Bẹ́ẹ̀ni o, lágbàáyé. Ní gbogbo àgbáyé rèé. Bẹ́ẹ̀ ni ọ̀wọ́n òrékelé obìnrin ẹlẹ́yin ju ẹgbẹ́ ọlọ́mọge tí ọkàn mi yàn. Gbogbo aráyé ẹ wá o. Ẹ wá wo ọmọbìnrin kan ọ̀gbọ̀dọ̀ tó ń dẹ́bọ́rọ́. Òkú bẹ́ẹ̀ ni ọ̀gá. Òtí bẹ́ẹ̀ ni ọ̀sọ́ra. Òdúdú bẹ́ẹ̀ ni òkú máa. Orí mi gígé, orí mi gígé, àbí bí áńgẹ́lì gẹ́lẹ́ ẹ wà ní pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Ojú tí ẹ gbé àjọmọ̀ tí ẹ rẹwà rárá. Ojú lásán ni labalábá ń yá. Àjẹ́ labalábá aláwọ̀ kàlá kèlé tẹ̀ ń wò ń wò tí ẹ rẹwà kẹ́kẹ́. Ẹ wá wo olólùfẹ́ mi. Arẹwà rèé. Irun orí dúdú mínímíní kí ẹ bá wọ́n tí ó lé. Ó sì tó ń tutù mínímíní. Ewé kò lò tútù. Kábíyèsí Elédùmarè ló dá ọlọ́lá. Èdùmarè dá Dámilọ́lá tán. Ó tún wá fi Dámilọ́lá Dámilọ́lá. Ọlá mi wá kúnlé. Mo soríire àbí ìsoríire. o ṣé o. Ó bá jẹ́ pé mo soríire. Inú mi dùn ayọ̀ mi kún wípé mo ṣe oríire. Inú mi dùn ayọ̀ mi kún. Mo kò gbọ́. Mo kò gbọ́ fún Elédùmarè mi mọ́. Àkọ́kọ́ dorí ní jẹ́ alágbàwí ìyanu ní bàbá. Ẹ wá wo mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun nǹkan mìíràn wìdìwìdì. Ó pọ̀. Ẹ wá bá ń kí ọba gbójúgbójú abójú ọba gbójú agbójúgbójú ká gbó. Ẹ bá ń kí ọba nọ́nínọ́ní tí mẹ́ta lùkù ṣìnà lé wọn. Ẹ bá ń kí ọba rẹ̀nìrẹ̀ ní tí rẹ̀ mẹ̀kúnnù lẹ́kún. Ẹ bá ń kólú kan tó ti tán fún tí gbọ́ngun má lágbára fún alágbára dodo. Ẹ bá ń kí ọba àdẹrùbọ́bá. Ọba àdẹrùbọ́bà. Ọba tí ń ṣọ́ọ̀kì ọ̀tá. Ó ń ṣọ́ọ̀kì ọ̀tá òdìdí inú omi níṣẹ́ ní ṣọ́ọ̀kì ọ̀tá kò dé bá mú. Sálámà ni. Ẹ má mọ̀ fìlú ẹ̀ ṣeré ọ̀tá tó ni. Ẹ má fìlú rẹ̀ ṣeré ọ̀tàmọ́lẹ̀ òkè pẹ̀gbọ̀n. Kábíyèsí. Olúwọba ọba tí ò jẹ́ nkún kékeré. Tí mo fi dàgbà dòní. Tí mo rọ́ lólùfẹ́ mi. Tí gbogbo yín pátá. Tẹ́ ẹ fi ń bá mi yọ̀. Tẹ́ ẹ fi ń bá mi yin bàbá. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ẹ wá gbogbo Olódùmarè ọba mi ti tóbi tó. Ẹ wá gbogbo Olódùmarè ọba mi ti lágbára tó. Ẹ̀mí àtọ́lá ń tọ́ sọ́rí yóò ní iṣẹ́ ìgbàgbé ẹ̀ nítọ̀. Ó ní Ọlọ́run. Ó fẹ́ ṣègbéyàwó ní on the 29th of July
2023 ni mò ń wí wípé ọlọ́run ibi abẹ́rù gbangba ni àwọn èèyàn mi tó fẹ́ wá wọn ò fẹ́ kójú ó pa wọ́n dé wọ́n má máa tutù láṣọ. ọlọ́run ní kúnlé fọkàn balẹ̀ inú July láwà òun mọ̀ àsìkò tí òjò máa ń rọ̀ ọ̀rọ̀ dá olódò yẹn ò ní rọ̀ láíláí títí wọ́n fi parí tí mo fẹ́ ṣe. a ṣe nínú ìdùnnú àgbàrá òjò tí ẹ yọ wá lẹ́nu. a ṣe àwọn adébí tó dáa láti lè gba èsì tó tutù. òṣèwọ́ ra jẹ wíníwíní òjò ìbùkún ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọjọ́ méjì ló jẹ́ bẹ́ẹ̀. Ọjọ́ méjì wá. Bẹ́ẹ̀ni. ẹ bá máa wò ó. Nígbà tá a bá jẹ́ bẹ́ẹ̀ sùkùn tán. Bẹ́ẹ̀ni. Yóò ti dá. Òrùn ló kù tí ó yọ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbà mí gbọ́? Bóòlì. Ọlọ́run mi gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Bójú bá sì wá pa yín, òjò ìbùkún nírọ̀. Ìyẹn ló tiẹ̀ dá. Lọ́jọ́ bá tẹ̀ wá pàrọ̀ yẹn ó ti dá. Kálukú àti máa lọ ilé ìgbà yẹn. I could remember lọ́dún 19 tó ti pẹ́. Ó lọ sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ̀wì ni mo máa ké kiri nígbà yẹn. Ọlásùnkànmí ṣé o lè rántí? Nínú ilé Ifẹ̀ Òòdáyé, ibẹ̀ láti pàdé níjọ́ náà. Lójú agbo tí mo ti máa kẹ́wì káyé nígbà yẹn. Kédùmàrè ó tó wá sọ ọ́ di iye tó ń dún ní gbangba. Bí mo ti ń kẹ́wì lọ́wọ́lọ́wọ́, wọ́n ń wò ó l'Amẹ́ríkà ní London, wọ́n ń wò ó ní Jamaica, wọ́n ń wò ó ní Brazil, ní Faransé, káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tí èèyàn wà. Gbogbo ẹ̀yin tá ẹ nífẹ̀ẹ́ mi pátá, níkan ní Yorùbá Gidi TV ẹ mọ̀ ṣé o. Ewì tí mo ń ké lọ́dún bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn, tí mo fi pamọ́ síbì kan, ni mo sáré wú jáde lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi. Bẹ́ẹ̀ tí ń bá mi yọ̀ yìí, wọ́n bá yín kẹyẹyẹ, ọ̀dọ̀ náà ṣayẹyẹ, ayẹyẹ yín ò sì ní di yẹ̀yẹ́ láíláí lórúkọ Jésù Kristi. Thank you very much. I remain my humble self. Ọlákúnlé Fásùgbà. So much for gracing this our event, our wonderful day. Ẹ ṣe bá a dúpẹ́ wa mọ́ lórí àníjọ́ wa lórí àmì ẹ̀ṣẹ̀ àdúpẹ́ wa.
ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.